wọ́n oníṣòwò lòun tẹ̀ wọ́n àwọn òun náà lówó kì í ṣe bó jẹ́ kankan but ó ní ìgboyà láti lọ tó bá fẹ́ ràn lọ fún kó lọ wo business ibi tó ti lè rí business iṣẹ́ tí olùkọ́ tán ràn tóun ṣe tẹ́lẹ̀ nìyẹn nígbà tó wá dé Nàìjíríà pé ìlú wo ni kò dẹ̀ pé Nàìjíríà gbà ẹ̀ kò pé bẹ́ẹ̀ nígbà tó débẹ̀ ó wá rí pé ìlú oríṣiríṣi ló para wọn jọ tó ń gbé bẹ̀ ìlú oríṣiríṣi èdè wọn dẹ̀ yàtọ̀ òun náà mọ̀ but ibi tó ti wá ń lọ ló wá sọ pé ìlú tó lówó jù ní gbogbo ìlú yìí ní ọ̀dọ̀ Yorùbá wípé wọ́n lówó ju Haúsá lọ wọ́n lówó ju Fúlàní lọ wọ́n lówó ní gbogbo nǹkan tó lè mówó wá tó lè mú nǹkan tó dá wá ọrọ̀ ajé wọn àwọn náà ni wọ́n àtàn sọ bẹ́ẹ̀ wá ní ẹ jẹ́ kó ń tẹ̀ lọ try wọn o wọ́n àti ó ní láti máa report fún wọn ní London pé nǹkan báyìí kò mọ bó ṣe lè júwe ó kàn sọ pé àwọn kan nu wọ́n gẹ̀tàn jà àwọn kan lọ gbogbo nǹkan ọrọ̀ ajé ó pọ̀ ní eré àbìkan kí lè wọ́n á bí pé orúkọ ọ̀lẹ́ fẹ́ pé ó lóun ò mọ̀ ó ní because ìlú èrò pọ̀ ń bẹ oríṣiríṣi èèyàn ló dẹ̀ wá ń bẹ èdè oríṣiríṣi náà dẹ̀ ń sọ girlfriend ẹ̀ Flora Shaw ìyẹn ló fún ní idea orúkọ tó máa pè pẹ̀pẹ́ look River Niger rẹ̀ call it Niger area ó ní you're right ó ṣe di pé wọ́n gbé Niger area di Nigeria nìyẹn sọ́wọ́n àtúndẹ̀ ti pè ní Niger there is a river and the area ìyàwó ẹ̀ ló sọ pé kí ló ń wá kiri girlfriend ẹ̀jẹ̀ ni kò tí ì fẹ́ ń gbà ẹ́ kí ló ń wá kiri Niger area so Nigeria àwọn ní yes thank you bó ṣe gbé ọ̀rọ̀ wá sí House of Lords nìyẹn nígbà tó dẹ̀ pé wọ́n bá ń gbé kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ wọ́n bá sọ ní Nigeria River Niger is around the place. Therefore, consequently, it's called River Niger and Nigeria. Ìyàwó ẹ̀ ló push ẹ̀ sí. So tí bá gbọ́ yín dáadáa sir, the House of Lords ni ó wá finalize. Òun ló lọ sọ fún wọn ní House of Lords. Tí gbogbo ibi tó bá lọ for business. Ó gbọ́dọ̀ report. Ó gbọ́dọ̀ àwọn olówó náà dẹ̀ ń ti lọ. Àwọn ẹni ìwọ ló lọ bẹ̀ nǹkan tó bá wí náà ni. Bó ṣe di Nigeria ní Niger area. Ǹjẹ́ wọ́n consult àwọn tó nílẹ̀ yẹn sá? Rárá, they did not consult anybody. Nobody was consulted about it, and consequently, people do accept it. And àwa náà tún inú wa tún dùn gbà tó sọ pé wọ́n ti sọ wá Nigeria ni mí I'm a Nigerian. We are not. Kí làwọn bàbá tí yín sọ fún yín? Àwọn náà ọ̀pọ̀lọpọ̀ ìtàn yẹn àwọn náà sọ fún mi. Kí nígbà tí gbogbo tó change orúkọ yẹn tí. Pé kí wọ́n change ẹ̀. Nígbà tí orúkọ ti di Nigeria ní 1914 January 1st. Kí wá ní ètò sọ because ọ̀pọ̀lọpọ̀ wa ń gbọ́ pé lẹ́yìn 100 years. Ó náà ni mo sọ yìí. Pé olúkálukú lè lọ. Ẹ máa gbọ́ mi mo tún sọ màá tún sọ House of Lords wọn wá kí ìyà jẹ èèyàn o báwọn ṣe máa ní lárí tó ṣe máa rèrè jẹ oní tiwọn House of Lords nígbà tó ń gbọ́rọ̀ dé House of Lords wọ́n accept ẹ̀ pé it's Nigeria okay then àwọn tó ní làákàyè nínú wọn sọ pé kí ni á dá wàhálà lẹ lọ́jọ́ iwájú therefore a limited time tó ń gbọ́dọ̀ wà ń bẹ̀ mọ́ ó ní mo ṣe ń sọ fún ẹ lẹ́ẹ̀kan pé queen ọba àlóyè àti king ọba àlóyè àwọn náà mọ̀
wípé ìyá máa jẹ àwọn èèyàn, àwọn náà dẹ̀ jàbẹ̀ ọmọ. Wọ́n ṣe sọ pé okay, if that is the case, the king does no wrong, the king does no wrong, consequently tẹ́ bá mú wá fún wa la fọwọ́ sí. Nígbà tó dẹ̀ ti gbé pé Nàìjíríà, wọ́n bá sọ Nàìjíríà, àwọn náà wọ́n tẹ̀ mọ̀ pé colonialism ó máa ń mú wàhálà wá, torí ti ṣe àwọn náà rè. They were under another country before this country, tó yẹ pé ìlú yìí ò jẹ́ nǹkankan, ó ní gbogbo wọn ṣe parapọ̀ tó pè ní United Kingdoms. But when they are separate, life was not good for them. There's war here, war cry, we call it war cry here, war cry there. So òyìnbó wá sọ̀rọ̀ kan, wọ́n ní violence is not acceptable. Violence is not acceptable. If you want to argue, make it like this: jaw, they call it jaw is better than war. Ìyẹn mi ni pé ẹ lè discuss, kẹ́ sọ̀rọ̀ títí lè máa fi ṣú, kẹ́ máa sọ, ẹ má bu èèyàn, ẹ dẹ̀ má bẹ èèyàn jà. Ẹ má bu èèyàn, but constructive arguments ń làwọn fẹ́. Constructive arguments. You don't say bad on anybody or for anybody. You construct your argument in such a way that there's no violence. So it's known as jaw, 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 ìjàbọ̀ ẹnu kò fi sọ̀rọ̀. Jaw is better than war. Ẹ lè sọ̀rọ̀ pé nítorí ṣe sí wa ò dáa, wọ́n lè pa wọ́n. Yes, they want to listen. Constructive argument. Ìyẹn ni jaw, war tó fi dé. Pé tẹ́ bá fẹ́ kúrò nílùú ibì kan, àbẹ́ fẹ́ bá wọn jà, kì í ṣe pé kẹ́ lo force, because war could be started, but where it will end, nobody can say. Nobody will know. So the amalgamation, yes, was put on a timeline, if I can hear you. We wọ́n fi time sí pé wọ́n gbọ́dọ̀ jọ wà together. Yes. Ipe mo sọ lọ́rọ̀ kan pé ọba ìlú yìí abiyamọ lòun náà ó dẹ̀ mọ̀ pé tí wàhálà bá dé lọ́jọ́ iwájú, aburú fún everybody. Wọ́n lè sọ pé okay, if that is the case, òun fọwọ́ sí fún 100 years. After 100 years, wọ́n lè padà wá pé àwọn kò bára wọn mu, kó àwọn dẹ̀ lọ. Ṣé yẹn ni Jonathan ṣe sọ pé the amalgamation expired in 2014, and it is only British intention to keep Nigeria together. Is that right? Well, to me, it's not. My reason is as follows. They allow us for 100 years. And after 100 years, what's the point? If you want to break away, break away. If you want to go out... So it won't be a crime to break away? No, it's not. So everybody have the right? Yes. To inalienable right. Self-determination. Yes. Inalienable right. One Constitution. United Nations. Or United Nations, America don't control it. If it's a problem, what is it? Or United Nations. Want to need meeting? Want to lorry around koro lẹ́yìn. But America, all hate colonialism. Wọ́n like it. But ìbá pé gbogbo wọn ti jọ gbà tẹ́lẹ̀. Ipe kan ṣe òun l'Amẹ́ríkà, but later on America gbogbo àwọn tó jẹ́ ẹrú l'Amẹ́ríkà wọ́n stop ẹ̀. Ọmọ wa kan
ọmọ Ọ̀yọ́ ni bí ó di irú iṣẹ́ tí Trump ṣe yẹn ó dì í mo gbàgbọ́ orúkọ máa náà ọmọ wa ni wọ́n dẹ̀ dìbò fún ó dẹ̀ wọlé ó dẹ̀ sọ pé then apart from him there was another man there was another man by name ó kàwé èrè ẹ̀ sí America orúkọ ẹ̀ ní Abraham Lincoln I believe it's Abraham Lincoln Abraham Lincoln ó sọ pé kò sẹ́rú mọ́ because wọ́n bára wọn jà ń pa ẹ̀ America gan àwọn olówó kan dìde tán òun ló ní no everybody must be free. So Abraham Lincoln, the 16th U.S. president. Great. Born on the 12th of February 1809. That's right. Assassinated in 1865. Yes. Abraham Lincoln was who pacified North and South America. Was the 16th president of the United States, serving from 1861 until his assassination in 1865. Yes. He led the United States through the American Civil War. Yes. Defended the nation as a constitutional union. Yes. Defeating the Confederacy, playing a major role in the abolition of slavery. That's right. Abraham Lincoln. That's right. So, I want us to focus a little bit more on the amalgamation. It is one of the most discussed. Abraham Lincoln doesn't know about that. No, I'm not talking about Abraham Lincoln. I'm talking about the Lugard, the amalgamation. Yeah, yes. How do we de-amalgamate so that there will not be war? Is by, that's I've already said. Jojo is better than war. Georgia ẹnu kẹ máa fi sọ̀rọ̀ kẹ máa sọ fún ọ pé nítorí ṣe sọ ààrẹ ọkọ̀ alẹ́rú kẹ́ẹ̀dẹ̀ máa ya fọ́tò ẹ̀ ẹ̀yìn ọlọ́gbé fọ́tò ẹ̀ síbẹ̀ ẹrú oko ẹrú tó ń so ṣéènì mọ́ ọrùn tó ń ṣe òun ló yẹ kán máa gbé jáde pé èyí tó kó ẹrú mú fún ààrẹ èyí tí Lugard mú fún ààrẹ èyí tí kíní but ní tí Abraham Lincoln sọ kọ́ nìyẹn. I understand. So the argument of the elite in Nigeria today is let's keep one Nigeria. Yes. Even though the amalgamation is wrong. Has expired. Well, I mean, has even expired okay. After the timeline. Yes. Why? Why should they think like that? Why should they say anything like that? Simply because they are making money. They are making a lot of money out of it. They would not like you to discuss that matter because money they got, they are this, they are that, and they are making. You look at the Christians. When Christianity came, it's for the poor and the rich people. It says, by love, serve one another. By love, serve one another. Irrespective of class, irrespective of creed, irrespective of who you are. But the Muslim one is completely different. The Muslim said, after we try to persuade you, I don't want to be Muslim, kill him. Ó wà ní Quran. Ó wà ní Quran. Tẹ́ bá ti báyàn sọ̀rọ̀ tí ẹ̀sìn tó ń ṣe tó bá lóhùn ò ṣe tí that's why tí ọ̀gbẹ́ni tó kúrò nípò ipò kíní ní Nàìjíríà yẹn tó fi ń pa Muhammadu Buhari ló ṣe ń pa àwọn èèyàn tí ó dẹ̀ sẹ́ni tó sọ̀rọ̀ because ó ní agbára. By allowing the Fulanis. So the Fulanis are separate people. The Hausas. The Fulanis were the people we knew before we know these silly people, modern people. Kí la ti ń pè wọ́n tó ń pààyàn ẹ̀ tó ń. Àwọn Boko Haram. Ẹnu ìlú tó ń tẹ̀ ti wá ní Malawi or Mali. Mali. They have nothing to do with us.
abọ̀rìṣà ni wọ́n pa kíkú pa tó bá rí ìgbéyàwó wọn àti rí mo ní gbogbo ẹ̀rí ẹ̀ wọ́n ilé náà ti jí gbogbo ẹ̀ lọ́mọ mi lọ́wọ́ tó bá máa ṣe márè wọ́n á tó obìnrin báyìí wọ́n á dẹ̀ ní ọkùnrin kan kó bẹ̀rẹ̀ sí kó náwó sí tó bá fẹ́ fẹ́ mẹ́ àwọn boko àwọn tó wá láti Mali tá à ń sọ̀rọ̀ tó ń pààyàn rẹ̀ Fúlàní. náà Fúlàní ò kì í pààyàn Boko Haram. Kí ìlú tó ti wá Mali. àwọn tó wá láti máa kí lórúkọ tá à ń pè wọ́n náà àwọn náà lórúkọ tí wọ́n ń ṣe Fúlàní no Fúlàní ẹ̀sìn Mali tàwọn náà bá dìl tó bá ti ṣe Mali máa ṣe lọ ní Èkó ńgbà táwa kéré wọ́n á wá sẹ́kọ̀ọ́ wọ́n á fi igi gbọ́rọ̀ wọ́n á fi síbi ọrùn báyìí sáàrì kan á mú omi kíní kòròbá omi ọrùn kejì kòròbá omi wọ́n wá ń pọnmi fún wa ń ṣerú fún wa ní lẹ́kọ̀ọ́ àdẹ̀ ń fún wọn láàyè ní Tòkunbọ̀ a fún wọn níbi ilé àbúrò mi Jídé Smith a fún wọn nílé a fún wọn níbi ibì kankan máa sùn bẹ́ẹ̀ bá dẹ̀ dàárọ̀ wọn lọ pọnmi wá fún wa wọn lọ gbàrú a dẹ̀ padà lọ sílùú wọn àwọn Fúlàní nìyẹn ó yàtọ̀ sí àwọn eléyìí tó ń pààyàn àwọn eléyìí tó ń pààyàn lórúkọ kan kí lè ti àwọn tí wọ́n ń ṣe Muslim àwọn ISIS. mo ṣe máa rántí orúkọ wọn ṣá àwọn náà ń pààyàn tó ń máa lọ tó ń kóra wọn láti Mali àti Niger àwọn olórúkọ àwọn náà lórúkọ tí wọ́n lọ́tọ̀ àwọn yẹn àwọn náà pààyàn ní oko wa tó ń sọ wọ́n wá fẹ́ da gbogbo ẹ̀rú mọ́ra wọn wípé àjọ nílẹ̀ ni àdẹ̀jọ́ nílẹ̀ oníkálukú ló ní ilẹ̀ tiẹ̀ ó lórúkọ tá à ń pè wọ́n Mali náà ti wá bọ̀ tó lórúkọ tá à ń pè wọ́n wọ́n ń ṣe Fúlàní abọ̀rìṣà ni wọ́n á tó obìnrin jọ báyìí mo ti ní gbogbo fídíò yẹn rí ilé ní gbogbo ẹ̀ tí náà ti jí mọ́ mi lọ́wọ́ wọ́n á tó wọ́n ní kó mú èyí tó bá fẹ́ ọkùnrin tó wá fẹ́ á nàka sí wọ́n á ní ra ó ti nàka sí kó kúrò mẹ́ ẹ̀gbọ́n obìnrin tó nàka sí yẹn wọ́n á kó ẹgbàá fún kó bẹ̀rẹ̀ sí lu ọkùnrin tí ẹbí tó ẹni tó wá tọrọ ìyàwó ẹni tó wá tọrọ tó fẹ́ fẹ́yàwó tó tó gbogbo obìnrin sójú títì sí ibi tó ní kó náwó sí kan yẹn wọ́n á bẹ̀rẹ̀ sí nà tó bá ké kò fẹ́yàwó nìyẹn tí ìyá bá jẹ dáadáa tí ò ké wọ́n á stop wọ́n á ní ó ti di ìyàwó ẹ̀ wọ́n yàtọ̀ sí Fúlàní completely ó dẹ̀ wá yàmú lẹ́nu méjì rántí ibà tí ń pè mọ́ rántí sá àwọn náà ń pààyàn káàkiri tó wá láti Mali láti lórí àwọn náà wáyé wọ́n tó ń bí àwa nú sí wọn ò ní pé wọ́n fẹ́ darapọ̀ mọ́ àwọn Fúlàní láti máa hùwà ibi pé ó yẹ kí